bẹ́ẹ̀ kánàkó ẹ lè rìn ẹ lébi kánàkó mẹ àti tó yí rẹ ọ̀jìnà ẹ má kọ́ babaláwo kan tí tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì kò ń lo oògùn kan tó ò sílé mọ́jọ íńtánẹ́ẹ̀tì pariwo. ilẹ̀ Yorùbá mọ́jọ íńtánẹ́ẹ̀tì lọ́ máa pariwo ẹ alóògùn owó sáwọn bàbá wa lo owó táwọn owó sí owó dà àfilẹ̀ upgrade ó dẹ̀ fún wa ní ó dẹ̀ ṣe lórí tẹ́ bá lọ wo mo ní fídíò kan tí mo tán wá interview mi tí mo dẹ̀ sọ nípa Yorùbá curriculum wípé we are lacking behind as the most intelligent the most of mankind Yorùbá the most intelligent of mankind most knowledgeable torí èdè yẹn ó lágbára pọ̀ kò sí èdè tó dàbí ti Yorùbá àwa sì lọ́lọ́run kọ́kọ́ dá àwa ní wọ́n bá ní ádámà ìtumọ̀ ádámà ní adá nínú àmà wọ́n bá ní àwáwù ìtumọ̀ ẹ̀ ní awáwù látara ẹ̀ka adá nínú àmà àwáwù èsèdè Lárúbáwá ẹ máa ní ẹwú yẹn jáde nínú èdè Lárúbáwá yàrá jù náà pé tí ẹ máa ní dáhìn nínú àmà ní èdè Lárúbáwá polit àtìyìn ní kìí ṣe adá nínú àmà àwa nìkan láti ní ìsókì olùdọ́lọ́ ń fi sọ èdè Yorùbá kalẹ̀ àti orúkọ tá à ń jẹ́ ìsókè ni wọ́n bá pẹ́ lóluwá fún láyọ̀ a lè sókè kápẹ́ fún láyọ̀ a lè sọ́pẹ̀ kápẹ́ fún mi ìyọkúrò àtàfikún. Kò lè ọlọ́mọ̀ọ́mọ̀ nígbà mi dé orí ọba lọ́lọ́run fún mi láwọn ọgbẹ́ yìí ó sì sọ fún ẹ pé Yorùbá ẹ tètè lọ máa fi kún èdè gbogbo chemistry physics ti ń ṣe ẹ̀yin náà máa adopt ó kọ fún ìtẹ̀ ẹ̀ bá rí ìtẹ̀ ẹ̀ bá pé ẹ̀yin professors wa ẹ̀yin bàbá wa òun náà làwọn èèbó tó bá rí àgbálùmọ̀ yóò ti wó kọ̀ọ̀kan yóò ti sọ lóko tó ṣe pé kò sí nǹkan kan èso tẹ́ èèbó ò ní tó bá ti rí lọ́dọ̀ wa yóò sì mú owó kọ yóò sì fún lóko òyìnbó tó ní botanical name lẹ́yìn okò gan mi so bó ni èmi ń kan gbà láyé èmi ń sọ fún pé a gbọ́dọ̀ máa lè ṣe chemistry lédè Yorùbá táà ní máa ṣe bọ̀ Chinese ń ṣe Russians ń ṣe àwa nìkan ni ó jẹ́ pé Yorùbá nìkan ń lò lè bí wọ́n bá ti di mathematics ò lè bí Yorùbá ṣe Yorùbá ò tiẹ̀ wá ní kíkà ní zillion so ìtawà ń sọ ní pé ẹ̀yẹ bàbá wa tẹ̀tí iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ní professors and doctors of Yorùbá nítorí fàkínní kò ju pé àwọn ọmọ wa ti ń sápò ní àṣà wa nítorí àṣà bẹ́ẹ̀ kánàkó ẹ lè rìn ẹ lébi kánàkó mẹ àti tó yí rẹ ọ̀jìnà ẹ má gbọ́ babaláwo kan tí tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì kò ń lo oògùn kan tó ò sí lé mọ́jọ íńtánẹ́ẹ̀tì pariwo. ilẹ̀ Yorùbá mọ́jọ íńtánẹ́ẹ̀tì lọ́ máa pariwo alóògùn owó sáà bàbá wa lo owó táwọn owó sí owó dà fún mi lówó sówó yìí ṣe làwọn bàbá wa nù fún mi níṣu kí n fún ọ lóko ọwọ́ sọ pé ojogún ògùn owó lọ́wọ́ bàbá rẹ tí ò rí owó rí ni ló sóògùn owó ilé àmì ẹmọ́dáyà já wa mọ́ nílẹ̀ Yorùbá ìfẹ́ ní kẹ́ fi jẹ́ ká ṣe àṣà yìí kí àṣà yìí Yorùbá kí àwọn ọmọ wa nítorí jẹ́ kí wọ́n gbàgbára lọ́wọ́ wa lọ́wọ́ ọba ò tí ì filẹ̀ èmi lẹ́yìn ọba wo gbogbo òwe
tí a bá sọ fún ẹ pé nínú ọba